ọmọ jayéjayé ńlẹ́ o bó lè rí òde àná ṣòro owó ná fẹ́lẹ́rẹ́ sáwọn olójú pọlírósì rádùnmọ́dẹ́ kẹgbẹ́ wá ká ọmọlé yóò tó gbọ́ ọtí mélòó tó sì mú ipa ń para rẹ̀ olóhùn ń pajá mo fẹ́ rántí pé enjoyment lòkété ń bá kiri tó fi kó sí páńpẹ́ ọlọ́dẹ ìgbàládùn lè ṣí ń wá tó fi kú sórí ọtí ó jayé orí ara rẹ̀ lọ bá dọ̀bàyé jẹ́ tí irú gángan wọ̀lú aago ńláńlá ló ń darí wọlé látàrí fàájì tó ń ṣe kiri tìyàwó táwọn ẹbí sọ títí pé jàgùdà kì í rìn dé ọ̀sán ẹni abíire kì í rìn ru ọládòǹkì àfàdá ti páyé kan lọ́wọ́ àkànjẹ́ ọjẹ́ kọ́mọ níwà èmi ò pé ọmọ jayé orí ara rẹ̀ ọmọ tí bá ń ṣiṣẹ́ déédéé láti lásìkò ìgbádùn àmọ́ wọn tún wọn sí ń tọmọlúàbí jayé lọ́nà tó tọ́ kò sì tún kọjú mọ́ wọn gbélé ayé wá ṣe ayé àjẹjù àmọ́ bayé ẹni jẹ́ kò ní ti sọ ní dàdékúté ṣọ́ọ̀ṣì lọ kọ́mọ níwà nílá gogo ṣọ́ ayé jẹ kọ́ ọmọ bá ṣe ayé jẹ.